Africa Content TV. Senator.
bọ̀ ẹ jẹ́ àwọn tó àwọn ọmọ òkúga ló ti jáde jáde yìí ti pọ̀ ẹ má ṣe àwọn tó ń ṣe kiri lè ṣe. kí ló dé tó báyìí. People should go this way, please. At least let's go. The journalists. Journalists cannot move. No, you will move. We have to protect this job. You are saying what you should not say. Please. Journalists is not important. Just move. Move. I just said it. Move. You can stand your camera on my own. Bóyá lè àgbé ẹ̀gbìn ní màá sí ẹmọ́ bàbá mi. Wàláì tó bá gbé ọwọ́ sókè lásán kò lè ṣáì tó máa.
Distinguish. Distinguish. Ẹgbẹ̀lẹ́. Ẹgbẹ́ àtẹ̀kọ́nà ẹgbẹ̀lẹ́. Ọlọ́ àkúnwá. Gbogbo wa ní Grace to bear it. Ẹgbẹ̀lẹ́. Ọlọ́ àdúró ti wà. Ẹgbẹ̀lẹ́. Ẹgbẹ̀lẹ́ sí. Ẹ máa wá bí. Ìṣẹ̀bọ́dí tí ó ní jà ọ́, ìṣẹ́jọ́ ju ayé o. Gbogbo ẹgbẹ́ gbogbo àwọn ọ̀ṣọ́ ọ̀pọ̀ fún ẹgbẹ́.